sẹ́ni ẹ̀ lẹ̀. Ọlọ́run kì í ti fi ẹni rẹ̀ lẹ̀. Wọ́n ti Ibrahim lọ́wọ́, wọ́n ti lọ́wọ́, wọ́n ti lẹ́sẹ̀. Wọ́n ti ẹ̀rọ Ibrahim lọ́wọ́, wọ́n ti lẹ́sẹ̀. Iná ni wọ́n jù sí. Iná ni wọ́n jù sí. Èmi nù wá bá ní Ibrahim lọ́wọ́. Alága ajá, èmi ni ọ̀ràn mi fẹ́. Jìbìrì ni wọ́n bá ní Ibrahim náà. Wọ́n bá ní ìtọ́ ọ̀ràn mi, mo ti rẹ́jì láti fi sẹ́kọ̀ọ́. Ǹjẹ́ wọ́n bá ní ìtọ́ ọ̀ràn mi, mo ti rẹ́jì láti fi sẹ́kọ̀ọ́. Ibrahim ni wọ̀. Àlejò Ibrahim ni wọ́. Ẹni tí wọ́n ń torí rẹ̀ dùn mí sí náà ń gbọ́ lọ. Ẹni tí wọ́n ń torí rẹ̀ dùn mí sí náà ń gbọ́ lọ. Ọ̀rọ̀ wa á lù jà. Ní ìwọ ìlú ọ̀rọ̀ nílẹ̀. Ó ní máa lọ wò bùkátà rẹ̀. Wọ́n ní máa lọ wò bùkátà rẹ̀. Bùkátà àwọ̀ rẹ̀. Wò bùkátà lọ́wọ́ rẹ̀. Jáde jáde sọ̀rọ̀ mi. Ìgbẹ́ tí wọ́n gbé Ibrahim báyìí tí wọ́n fi báyìí. Hasbunallahu wa ni'mal wakeel. Ẹyọ kan náà ló ń kó wúlò bẹ́ẹ̀ lọ. Ìlú tí ń kú sí ni wọ́n ń pè ní jẹ́ ni wọ́n ń pè ní Khalil. Ó kọ rẹ̀ náà ni wọ́n ti sọ ìlú náà Khalil. Wọ́n ti ń sábà ní ìsọ̀rọ̀ àkúsí náà ní ìjọ Khalil. Ó kọ rẹ̀ náà ni wọ́n ti sọ ìlú náà. Dìsín. Àdábì sílẹ̀ mẹ́ta nígbà tó wá dé lọ́wọ́ akọ́ mọ́sálásí lọ́kọ́ gbogbo bẹ̀ dípò sàárè nì. Téèyàn bá débẹ̀ yóò rí. Adébẹ̀ ní ìgbà kan àwọn adájọ́ débẹ̀ wọn ìrántí wọn mọ́ nísìnyí. Ọwọ́ mi báyìí ní búlọ́ọ̀kù kan. Káwọn àlejò ń lójú wa òkúta. Nínú náà báyìí búlọ́ọ̀kù kan ni. Òun náà sì ní báyìí, òun náà ní báyìí.
òun ni búlọ́ọ̀kù kan tí wọ́n ti tò léra wọn nù mọ́sálásí nígbà rẹ̀ náà ní ìbúra sí. wọ́n ní ìsàlẹ̀ lẹ́bi ìbúra lọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n máa ń kọ́ bẹ̀ ǹjẹ́ búlọ́ọ̀kù kan àwọn àbáwọ̀ ń náwó ó ti dé dé búlọ́ọ̀kù kan níbí náà àti òwò rẹ̀ àwọn àjẹmí ló dé búlọ́ọ̀kù lò wá bẹ̀rẹ̀. nítorí bẹ́ẹ̀. wọ́n ní torí bẹ́ẹ̀. tí Ibrahim ṣe wá jáde ń bẹ̀rù kí Ọlọ́run tó palẹ̀ múlùú rẹ̀. wọ́n ní bá tẹ́lẹ̀ Ibrahim ṣe jáde ń bẹ̀rù ni lọ́wọ́ tó wá palẹ̀ múlùú rẹ̀. ṣé wàá rí wípé Samuel Johnson ní tí wọ́n tó wí ni wípé wọ́n pa nàmúrúdù wọ́n tún ń bú ẹ̀ àwọn àjọ Muhammadu tún ń bú ẹ̀ àwọn ọmọ rẹ̀ ọmọ nàmúrúdù wà ló dùà ló gbé òṣàṣà tẹ́lẹ̀ kí wọ́n ti fi bọ́ra wọn nínú àlá tó sọ wípé Yorùbá ò tí ì ní tàn tójú tó inú ń lọ bẹ́ẹ̀. nígbà tí a rí i wípé èyí tí wọ́n wí wọ́n sọ ọmọ Mẹ́kà Nàmúrúdù sì dé Mẹ́kà rí ó sì sọ ọmọ àlẹ́bí Ibrahim àti sásìkò kan náà pẹ̀lú àdèmọ́mọ́ ọ wá sọ ọmọ sọ̀rọ̀ èkó tọ́jọ́ kanáà Musa ọmọ Ibrahim ẹ̀rí ní gbogbo ẹ̀bí yìí ló ti fà á wípé ń fẹ́ àtúntò àwa ọkùnrin kan nílé Ifẹ̀ ọ̀sẹ̀sẹ̀ wá dé ní sàkáàní títí ọkùnrin náà ń jẹ́ adémẹ́tò wa ọwọ́ akọ ìtàn ilé Ifẹ̀ ọwọ́ àwọn wípé ilé Ifẹ̀ cradle of Yoruba, not only the cradle of Yoruba but the cradle of mankind. báwo ló wí. Adémákinwá nínú òwe tirẹ̀ ní ojú ewé kẹta ó ní Ifẹ̀ ó ní kì í ṣe ó ní òní orísun gbogbo àgbáyé kì í ṣe ti Yorùbá nìkan. ẹlẹ́lẹ́ débi tí o. wọ́n ti dé. àwọn èèyàn nílá ká àtàwọn ará ilé Ifẹ̀ àtàwọn nílá ká ìlú wọn wá gba ìwé yẹn wọn wá ń sáyẹn wípé ìwé ìtàn ni ẹnìkan wà ń bẹ mọ ẹni ọba rí ìwé òun mú èmi tí wọn dà pọ ọ pàtàkì lọ́dọ̀ mi débi wípé mo wá rí wípé òun lọ sáyẹn wípé ìwé ìtàn ni mo Ọlọ́run o ọ̀ya ìtókàlẹ̀ lọ. ó ní gbogbo èèyàn tó gbọ́ ìbò òun kọ́ ni ó lè mọ ìtumọ̀ tá ń pè ní cradle orísun àmọ́ ntí àwọn èèyàn gbà òun ni pé Ifẹ̀ ńkọ́ òun ni orísun wá ó ní àbíká tó sọ pé láti ilẹ̀ Nubia ọ̀ nílẹ̀ Haúsá òun ni wọ́n ti wá sí Ilé Ifẹ̀ ó ní àbùkù tó tóbi ni ó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Ifẹ̀ kì í ṣe àwọn gan ni wọ́n sọra wọn nífẹ̀ àwọn nǹkan tí wọ́n ń gbé ìtafẹ̀ àwọn ni wọ́n sọ wọ́n ní Ifẹ̀ nítorí pé ibẹ̀ ńkọ́ ibẹ̀ ni orísun gbogbo àgbáńlá ayé ó ní lóòótọ́ wọn ò dákọ̀ Ilé Ifẹ̀ nínú Bíbélì ó ń ṣùgbọ́n Bíbélì àwọn orúkọ kan ń bẹ nú ẹ̀ tó yẹ pé ó jọ àwọn orúkọ tí ń bẹ nílé Ifẹ̀ ó ní. ọ̀fẹ́ àwọn afẹ́ béèrè lọ́dọ̀ àwọn ará Ilé Ifẹ̀ pé kí yóò ní wọ́n ní àgbólóòṣà. jẹ́ àwọn ará Ilé Ifẹ̀ àwọn afẹ́ tí wọ́n lẹ́rẹ̀ pé kí yóò ní àbí olóòṣà. Christian ni wọ́n ní àbí olóòṣà ni wọ́n. ẹ̀yà ará Ilé Ifẹ̀ Christian ní àbọ̀wọ̀sà ní. tó bá jẹ́ Christian á gba Báíbùlù gbọ́ wípé tí Báíbùlù sọ yẹn lọ́nà. tí wọ́n bá jẹ́ Christian wọ́n gba Báíbùlù gbọ́ wípé tí Báíbùlù sọ yẹn lọ́nà. àwọn títí bá ṣe Christian òdodo onígbàgbọ́ òdodo yóò gba gbogbo Christian sí àlọ́ yóò wá wípé àlọ́ tiẹ̀ ló wọ́n wá sọ di ọ̀rọ̀ ọfẹ rẹ eléyìí fẹ́ sọ gbogbo Báíbùlù gbáà ọfẹ sọdọ àlọ wọ́n sì tẹ wọ́n sì nìkan ní ìfẹ́ ni. ǹjẹ́ lẹ́yìn sọ̀rọ̀ yìí ọba ń sọ gbogbo Báíbùlù gbáà bí àlọ́.
òjòrò kan tó wá wà bẹ́ẹ̀ ni wípé kò sọ òǹtẹ̀ tó ń fi tẹ̀ dápọ̀ òǹtẹ̀ bẹ̀ dáàfin wá lọ. àmọ́ òun bẹ adémẹ́kì wá sẹ́yìn bá béèrè ilé Ifẹ̀ yóò rí bọ́bá délé Ifẹ̀ kó béèrè adémẹ́kì wá òun wá kọ́ wá gba ìwé ìsìnkú lọ́dọ̀ yunifásitì ilé Ifẹ̀ ẹ béèrè. wọ́n ní yunifásitì ilé Ifẹ̀ wọ́n ní kẹ́ ẹ béèrè. náà ó wá ní bó jẹ̀jẹ́ pé mo dáko Odùduwà nínú Bíbélì ó ní a rí i pé iṣẹ́ tó Odùduwà ṣe ó jọ iṣẹ́ Nóà. ó ní olórogbo ó ní bọ̀ bá dáko ẹnu Bíbélì náà ká ń pè ní ọmọ olórogbo ó láì rí i pé iṣẹ́ tó náà ṣe ó jọ iṣẹ́ Mósè tó la àwọn Júù kó lọ́wọ́ àwọn bàbá Ísírẹ́lì kó tún jọ jẹ́ Jésù Kristi pé kó náà ní olùgbàlà gbogbo èèyàn olólórogbo yìí ó lọ sí sánmà lẹ́ẹ̀mẹ́tàjọ́ kan láti lè lọ bẹ Ọlọ́run fún àwọn ọmọ Ifẹ̀ wípé kó jẹ́ kí òjò rọ̀ fún wọn ó ní bẹ́ẹ̀ náà ni Mósè náà ti lọ sọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀mejì nígbà tí ń gbààwẹ̀ 40 ọdún fún àwọn Mósè láti jẹ́ kó Ọlọ́run ṣàánú wọn. lẹ́yìn náà ó tún ó ní ọkùnrin kan bẹ wọ́n ń pè ní ìkọ́ àjàláyé àjàlọ́run nítorí pé òun náà olórogbo yìí òun ni wọ́n rán lọ sí sánmà òun náà nítorí ẹ̀ ni wọ́n fi ń pè ní àjàláyé ń bẹ láyé àjàlọ́run ètò ń lọ sọ́run ó ní lẹ́yìn náà á tún rí Mọ́remí òun náà ló gba àwọn Ifẹ̀ kúrò ní ọwọ́ àwọn èèyàn burúkú àwọn Ìgbò ó ní á rí i pé àwọn Ìgbò yìí sọ ọmọ àwọn àdọ̀tọ̀. àwọn Ìgbò ó ní Mọ́remí ló gbà kó lọ́wọ́ àwọn Ìgbò ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ó láàyè pé orúkọ rẹ̀ jọ orúkọ ẹ̀gbọ́n Haruna tí ń jẹ́ Mariam. bẹ́ẹ̀ kéèké láyé tá a wà ilé ọmọ kéèké gbogbo nǹkan tẹ̀lé tó ti máa kọ̀ nǹkan báyìí. wọ́n láyé tá a wà ilé ọmọ kéèké wọ́n ti máa kọ́ ọmọ lẹ́yìn dáadáa ní sáà. bá àwọn Ifẹ̀ ọ̀rọ̀ mi fẹ́ wọ́n kà gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ní orí ilẹ̀ wọ́n ní lẹ́nà nídàkejì kọ́ àwọn Ifẹ̀ wọn a máa sin ọ̀rọ̀ mi fẹ́ nítorí pé ọ̀rọ̀ mi fẹ́ yẹn jọ ọba àwọn Júù tí wọ́n ń pè ní Jehova. lẹ́yìn náà ló tún wá bọ́ sí page 21 nínú ìwé rẹ̀ ló wá ní ó ní Ọlọ́run dá àwọn kan gẹ́gẹ́ bí Ọlọ́run ti dá Ádámà Ọlọ́run tún dá àwọn kan yàtọ̀ sí Ádámà ó ní àkọ́kọ́ náà àwọn tọ́lọ́run tún dá sí yàtọ̀ sí Ádámà òun ni Melikisedek ó ní tó bá já sí pé Ádámà wọ́n dá síbì kan òye ò di Ọlọ́run lọ́wọ́ kó tún mọ̀ lè dá ẹlòmíì síbòmíì bàbá wa dá àwọn méjèèjì yẹn síbì kan náà kò di Ọlọ́run lọ́wọ́ láti lè má tún dá Oòduà sí ilẹ̀ míì. tòun nígbàgbọ́ wípé kìí ṣe Ádámà ní ìpìlẹ̀ gbogbo àwọn ẹ̀dá ibi dá lọ́wọ́ gẹ́gẹ́ bí Kùránì ti sọ fún àti báyìí náà lè sọ fún àti látara àwọn ọmọdé Ádámà ní èèyàn ti kú kálẹ̀ títí tí ó fi wá dọ̀dọ̀ Nóà Kùránì níbẹ̀ láti níbẹ̀ àmọ́ àwọn ará ilé Ifẹ̀ àmọ́ ẹ̀sìn káwọn sì tí wọ́n fi sọ yìí pé Ádámà nìkan kọ́ Ọlọ́run dá sílẹ̀. pé Ádámà nìkan kọ́ Ọlọ́run dá Melikisedeki ó tún dá Oòduà. ó sì dá Oòduà láì ní aláìní bàbá torí bẹ́ẹ̀ náà ní Jésù Ọlọ́run dá láì ní aláìní bàbá bẹ́ẹ̀ náà ló Oòduà torí náà Oòduà ń bẹ lọ́tọ̀ Ádámà ti wà lọ́tọ̀ bẹ́ẹ̀ ló Oòduà wà lọ́tọ̀ ẹ̀gbọ́ wọ́n lẹ́yìn ará ilé Ifẹ̀ lẹ́yìn ìtọ́mọ Ádámà. wọ́n ní ará ilé Ifẹ̀ wọ́n lẹ́yìn kí ìtọ́mọ Ádámà ọjọ́ ìdíjà lórí Ádámà bẹ́ẹ̀ náà ló tún tẹ̀ lórí náà. wọ́n á tún bọ́ sínú Bíbélì ní Jẹ́nẹ́sísì orí 4 ẹsẹ̀ 16 àti 17 wípé Kéènì níwájú ó bínú kó wájú Ọlọ́run. ìyá kábílà ká kò fẹ́ yóò ní. ó sì lọ tẹ ilẹ̀ ní ìdó tó ń pè ní north lẹ́gbẹ̀ẹ́ Édẹ́nì Kéènì sì súnmọ́ ìyàwó rẹ̀ lóyún ó bí ọmọ kan wọ́n ń pè ní Énókì wọ́n wá tẹ ìlú kan dó ó wá sọ ìlú náà ní orúkọ ọmọ rẹ̀ tí ń jẹ́ Énókì
òun wá sọ báyìí pé nígbà tó yẹ pé ádámà àti àwọn ìjọ rẹ̀ ni ọlọ́run dá kí wọ́n máa gbé apá kan lórí ilẹ̀ ayé nígbà tí kéènì tí kábílà tó pa ébẹ́lì tán tí ìbínú ọlọ́run wá dé sórí kéènì tó pa ọmọ ìyá rẹ̀ ní kéènì bá sá lọ sílẹ̀ nọ́ọ̀dì ìgbà tó délẹ̀ nọ́ọ̀dì ó wá rí ìyàwó kan ilẹ̀ nọ́ọ̀dì sì ní àti ìgbọ́n pa ẹ̀rí rárá nínú bíbélì àti ìgbọ́ rí nù tàn ló bá débẹ̀ ló bá rí kì í ṣe kó tiẹ̀ fún ìyàwó nìkan bẹ̀ ó tún bímọ sílùú yẹn ìyẹn fi hàn yìí pé ọlọ́run tún ti dá àwọn kan síbòmíì lásìkò ìgbà tó dá dámọ̀ sí apá àbí tó dá sí. ó ní tó wáyé pé kò sí àwọn míì bòmíì ni ó ní kéènì ò ní wulẹ̀ ráàyè kankan sá lọ tí ó fi wá rí obìnrin kan fẹ́ bẹ́ẹ̀ tí ó sì fi bímọ bẹ́ẹ̀ tí ó sì fi ráwọn èèyàn bíi tiẹ̀ tí wọ́n jọ máa gbé. náà tó kádùn bẹ̀ ọ̀nà tó ń bẹ̀ ni. èyí táwọn àwọn ń lọ ọbẹ̀ ni wípé dáńmásà ní àti Sultan Bello wọ́n sọ sínú tírà wọn wípé amma biladu Yorùbá fàárùhà wàásíà. Eba fún mi náà sí Mùsàbá ìlú wa. Òun sọ bẹ́ẹ̀ wípé ilẹ̀ Yorùbá àwọn èèyàn sọ wípé Yorùbá wọ́n wá láti Iraq ó ní Yarubu ọmọ kàbá níta fẹnukàn rẹ̀ lánàá ó ní náà ni ó lé àwọn Yorùbá kúrò nílẹ̀ Iraq wọ́n wá gba ọ̀nà Yaman wọ́n ti Yaman wọ́n ti bẹ̀ pọ̀ sí babali wọ́n gba babali manda ni wọ́n ti bẹ̀ wá lọ sí Masar bí Sultan Bello kò ti pa ìtàn yẹn òun nìyẹn ìgbéyàwó tó ọmọ kò ká ló lé àwọn Yorùbá kúrò ní Iraq ìwọ lé wọn kúrò ní Iraq àwọn gba ilẹ̀ Yaman wọ́n wá tilẹ̀ Yaman bọ́ sí Masar wọ́n wá sí Masar fún kálẹ̀ Yorùbá bí Sultan Bello ti sọ nìyẹn. làwọn sọ báyìí pé ọ̀rọ̀ ni àbótí ń ṣe àbótí tí ń ṣe ọ̀rọ̀ rẹ̀ ní wípé Yarubu ọmọ Pakistan ó lé Yorùbá kúrò ní Iraq. báwo ni Yorùbá ṣe mú ọkọ̀ ọ̀tá wọn tó lé wọn kúrò tí wọ́n ń jẹ wọ́n ẹgbẹ́ Yarubu ni ẹni tó lé wọn Yorùbá làwọn náà wá ń gbé wọ́n ti gbàtọ̀ òwe pẹ̀ láàrin wọn àwa lọ́mọ Yorùbá. ẹlẹ́ẹ̀kejì sábòdì ń ṣe náà ọ̀rọ̀ náà ní wípé ilẹ̀ ibi tó súnmọ́ láti fi wọ Áfíríkà òun ni Palestine láti Palestine ló ti bẹ̀ wá já sí Masari ìyẹn ló tún rán tí wọ́n ti nǹkan kan bá léèyàn ní Iraq ibi tí ó gbà yẹn tí ó fi bọ́ sí Áfíríkà kò tún ní padà lọ Yaman náà èyí tí ó rìn láti bẹ̀ ní dé Yaman ó ti wọ Áfíríkà
náà Yàrúbù ọmọ Kàtán Yámà nílùú ẹ̀. Báwo lè yóò ṣe lé ẹnìkan tí ó lé àwọn èèyàn kúrò nílùú kan tí ó wà yẹ kó wọn ò ní rọ́nà gbà àti tí wọ́n bá padà dé ìlú rẹ̀ kó tó níbi sá lọ. Àmọ́tí tí ń ṣe ọ̀rọ̀ kejì nínú ọ̀rọ̀ tó ta bẹ́ẹ̀ lò. Ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ ọ̀hún òun náà ni wípé ìgbà wípé Yàrúbù ọjàgun dé Iraq Yàrúbù ọjàgun dé nírí nìkan Iraq pé Yàrúbù jagun dé Iraq rárá nírí nínú tán Iraq wípé Yàrúbù jagun wá Yàrúbù ọjàgun dé bẹ́ẹ̀. Àmọ́ àwọn àdàlúlẹ̀ àwọn òmíràn jọ̀hún àwọn ni wọ́n wà ní Iraq wọ́n wà ní Sham wọ́n wà ní káàkiri tí ń jẹ́ àdàlúlẹ̀ èyí tá a sọ yìí làwọn ọmọ Yàrúbù rárá. Láàrin Yàrúbù pẹ̀lú àdàlúlẹ̀ ẹgbẹ̀rún tó méjì àdádọ́ta ni. Ọ̀nà wa dàda wa wípé Yàrúbù lọ́wọ́ lé Yorùbá kúrò ní Iraq. Iná ni ọ̀rọ̀ olùfi gbádùn lọ́dọ̀ àwọn oníwádìí. Àmọ́ àwa padà ọ̀dà tó bá wá jẹ́ bẹ́ẹ̀. Báwo ni Yorùbá ṣe dé ìyúnbó Yorùbá ti ń bọ̀? Lọ́wọ́ á di wípé kò ká padà. Àdìjáàrú bìrìjáàrú rọ́bù. Bàbá wáyàn. Tàwa fẹ́ mọ̀ yàn pẹ̀lú ara ẹni. Alábàárìn rẹ̀ lọ́mọ̀ kó tó mọ̀. Aládùúgbò rẹ̀ lọ́mọ̀ kó tó mọ̀. Torí bí àwọn tí ń jọ ń bá dúgbò ni wọ́n á ní ìbátan kí wọ́n tó jókòó tira wọn. Bẹ́ẹ̀ ni àwọn tí jọ rìn ó ní ànínní máa rí látẹ̀dá. وابصر قرينه وكل قرين بالمقارن يقتدي. عن المرء لا تسأل وأبصر قرينه وكل قرين بالمقارن يقتدي. Bàbá fẹ́ máa yàn tó o bá máa dáadáa wọ́n sábẹ́ ìtàn wo ní báyìí àwọn olùrẹ́ àwọn olẹ́gbẹ́ tó o bá ti mọ ẹgbẹ́ ọmọ. Torí wípé nínà àtúnyúra àdáni àdàkáwò àwọn ẹyẹ yẹn àwọn tó bá jọra wọn ni wọn máa ń bàjẹ́ léra wọn ẹyẹ tó ti ṣe ìran kan kò lè lọ pẹ̀lú ẹ̀. bá lọ́dún bẹ́ẹ̀ abáyé òun náà bá lọ bá wọn jẹ ọlọ́run wá ní kú bàbá olóko. Ó ti bí ẹ̀dùn lè dìkan kalẹ̀ kó kó gbogbo àwọn tí ó ń gbé yẹ tó bá kó gbogbo wọn. Wọ́n mọ̀ wá mú wọn kọ̀. Èyí àtàwọ̀ ni ọba ẹ̀dá owó ìtara òun sì ti mú ẹni ní púpọ̀ sì sí. Àti wá gbẹ́dọ̀ lè bàrá jí ni ọba kan ń pè nínú ọmọ. Ó ní ọjọ́ méjì láyé ẹnìkan wàá máa tó méjì náà ọlọ́run lọ́mọ ọjọ́ kan tó yàn bá ti yóò dúró fún màálù ẹni tó bá kọ́kọ́ kí ìjọ náà àtẹnikẹ́ni tó bá dọ́dọ̀ ìjọ náà gbogbo wọn màálù kó fún ẹlẹ́dùn fún ọlọ́run gbogbo dáa ní ìlànà ìmọ̀mánù. Ó diire ọjọ́ Rùmánù ọjọ́ rẹ̀. Ọjọ́ bí n ti bẹ kéèyàn bá ti lọ́dọ̀ Rùmánù Rùmánù ní kí ẹnu ẹ bá. Ẹ̀sẹ̀ wo la ṣe yọ̀ọ̀mọ̀ fún sí ni ó lọ nàìjíríà ọba nù.